Assalamu alaikum. Hello, ladies and gentlemen. I'm talking with Nigerians. I asked Allah. I said Allah to share Nigeria into four. Allah share Nigeria into four. Let's everybody relax. We don't have any time. They were killing everybody. If Habinda, what happened in Edo State, it happened in northern Nigeria. It happened that they kill Igbo people or they kill any southerner. The story will be different. The story will. Ọmọ Yorùbá ó ti di oro sí oro. Ìdààmú ti dé bá ìjọba Nàìjíríà báyìí. Ẹ má jẹ́ n tàn yín níbi tí à ń lọ yìí. Yorùbá ní bọ́mọdé bá ń gégi nígbó àgbámọbi tí ó wò sí, ẹgbọ́n sẹ́yìn àgbámọbi tí ó wò sí. Bẹ́ẹ̀ ni nílẹ̀ Yorùbá àwọn bíi bàbá wa Professor Banji Akíntóyè ti mọ̀, àwọn bàbá wa Olóyè Sunday Adéyẹmọ ń bẹ, Ológunlolúwa wọ́n mọ̀ ń pa ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa bíi Koiki Media àtàwọn ìyá wa dáadáa tí wọ́n lọ́pọlọ tọ́lọ́hun gbé nǹkan lé lọ́wọ́ mọ̀ pé ibi tí igi yìí ó wò sí báyìí ìbìrì ló máa jẹ́ sí. Ṣé rí belenja náà mo mú wá nínú ọ̀rọ̀ tárákùnrin yìí sọ yìí, ẹ farabalẹ̀ gbọ́ gbogbo ẹ̀. Mo wá kó fídíò yẹn wá lọ́pọ̀ ni. Bẹ́ẹ̀ ni léyìí tẹ́ gbọ́ pẹ̀lú voice note níbi tí àwọn Fúlàní yìí ti yarí tán pátápátá fúnjọba Nàìjíríà wípé ẹni tí nani tí nàyàn tí ẹni tó gbani ọba gbani, a jẹ́ pé ẹni tó gbani ló ní kí nani máa nani. Pé tíjọba Nàìjíríà bá kọ̀ tí ò dá àwọn lóhùn wípé báyìí àti pọ́tẹ́ ẹ̀ dá wọn lóhùn o, kò dá wọn lóhùn o, ó sọgbà o, kò sọgbà, ó sàwó o, kò sọ kòkó bàbá àsáso. Níbi tọ́rọ̀ gbé bá a dé yìí, àwọn ò ní gbà, àwọn ò sì ní fẹ́ wípé kò sí nǹkan méjì kí ààlà kó tètè wá pín orílẹ̀-èdè Nàìjíríà sọ́nà mẹ́rin péré. Mẹ́rin làwọn tẹ̀ pín sí. Èyí gbogbo yìí táwa ń sọ pé pínre láàrin àwa mẹ́ta, àwọn ní mẹ́rin ni, torí pé ẹ mọ̀ pé gbà míì tẹ́rú bá pẹ́ ńlé ẹrú a máa ṣépè alájọbí. Bẹ́rú bá pẹ́ ńlé ẹrú máa ń ṣíà nínú ogún ìní. Fúlàní náà bá wa pín ogún ìní wa. Ìrìn alábàámu tí ò ju mẹ́ta lọ tẹ́lẹ̀, àwọn ti kóra wọn pọ̀ wọ́n ló di mẹ́rin. Ó ti ẹ̀dá bẹ́ẹ̀, ẹ̀ bá pín mẹ́fà. Ohun tí mo mọ̀ ni pé mọ́tò ní kú títí tí káyé dẹ́rẹ́bà máa yọ ọ́ lẹ̀. Àbí ẹ ti rí bí aeroplane kún táyé pálọ̀tì ò yọ ọ́ lẹ̀ rí. Ẹnìkan ní ọ̀yà ní lọ nínú mọ́tò pé irọ́ àyè dẹ́rẹ́bà gbọ́dọ̀ yọ ọ́ lẹ̀. Bẹ́ẹ̀ ṣe fẹ́ pín tó orílẹ̀-èdè Yorùbá ti dúró títí already. Fíláàgì wa là ń retí kájọ àgbáyé ó gbélé wa lọ́wọ́. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Fídíò ń bẹ ń bí tó dáa tó sì pọ̀ yanturu léyìí tẹ́ láǹfààní àti wò tẹ́ fi mọ̀ yìí pé bí àwọn Fúlàní yìí, ẹ sì mọ̀ pé ìgbín wọn tó bá tẹnu mọ́ nǹkan yóò gùn ún, tó bá tẹnu mọ́ igi ìgbín máa gùn ó. Ìgbín wọn ti tẹnu mọ́ báyìí pé kíjọba Tinubu pín. Lórí ìjọba Tinubu ni òun ni last president. Tinubu ni last president. Ẹ má yiri ẹ wò, ẹ má dá òtún ẹ̀. Ó ti wà, ó ti dúró, kò ṣeé padà, kò ṣeé yí padà. Wọ́n ní ó pín sọ́nà mẹ́rin. Ọ̀yá ẹ gbọ́ fídíò yìí síwájú. Bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ fídíò yìí síwájú, ẹ má gbàgbé Prophet Taiwo Soloye wà lórí òkè tí wọ́n ń gbàdúrà fún òmìnira orílẹ̀-èdè Yorùbá 40 ọjọ́ fún ààwẹ̀ funfun láì jẹ ata, láì jẹpo, láì jẹyọ̀. Ìwọ náà láǹfààní àti pé bàbá yìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn. Ẹ béèrè fún àdúrà, ẹ béèrè pé ẹ sọ fún Ọlọ́run kí wọ́n bá yín bá Ọlọ́run wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni àwọn rèé, ẹ gbọ́ láàrin ìṣẹ́jú kan kẹ́ ẹ ti pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ wọn báyìí tán báyìí gẹ́rẹ́, ẹ gbọ́ nǹkan tí àwọn ọ̀dọ́ Fúlàní yìí tí wọ́n jáde tán láti sọ. Bí wọ́n ṣe wá ń sọ tán, bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ẹ̀yìn tún padà wá. Òun rèé, ọ̀yá ẹ bá ń fohùn sí nínú ilé. Ṣé ẹ ti gbọ́ nípa ààwẹ̀ funfun 40 ọjọ́ àti àdúrà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí Olúwa pa láṣẹ fún èmi ìránṣẹ́ rẹ̀ láti fi wá ọ̀nà àbáyọ àti ìtúsílẹ̀ fún ìran Yorùbá kúrò ní
abẹ́ oko ẹrú àti láti jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá lè gba òmìnira. Mo gbàdúrà ìwọ náà tó ń gbọ́ mi lórúkọ Jésù, ayé rẹ máa gba òmìnira. Ìwọ náà lè pè mí fún àdúrà láti wádìí kí làṣírí ogun tẹ́ ń là kọjá, kí ni ọ̀nà àbáyọ sí ogun náà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí ní 07025475427. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 07025475427. Àtiwọ́ àtorílẹ̀-èdè Yorùbá lórúkọ Jésù ẹ ó di òmìnira. Assalamu alaikum. Hello, ladies and gentlemen. I'm talking with Nigerians. I ask Allah. I said Allah to share Nigeria into 4. Allah share Nigeria into 4. Let's everybody relax. We don't have any time. They were killing everybody. If having that what happened in Edo State, it happened in northern Nigeria. It happened that they kill Igbo people or they kill any southerner. The story will be different. The story will be different. You know, Igbo people with propaganda. Small time they say Muslims are killing Christians. It happened in the north side. I have one of my previous video that I said about that it come happen really. You understand? So we don't want any issue. May Allah, I say God, may God share Nigeria into 4 parts. May you give your Biafra 5 plot of your land. You carry JJ, go. We don't get issue with you. Niger Delta, you get oil, you get resources. May God give you your own creek. Carry your creek, go. JJ, no fight. Yoruba people, Allah don't give you blessing of sea. You have seaport, you have resources. Carry your resources, alhamdulillah. Carry them, JJJ, go without sharing of blood. Very simple. We are deceiving ourselves every time, one Nigerians, but we are not one for our minds. Just take a good look at what's happening in Nigeria. It has been that what happened recently in Edo State, it happened in the north side. The story will be different. Even channel television cannot allow to rest. Social media everywhere. But now it happened with Hausa people. They look like people are taking them like animals. I see some people are doing propaganda, is carrying another bandage pictures, another country pictures are posting and say that, see, Northern, where are they carrying for AK-47 to go this? You see what happened? You, Northern, you have lands, you have land to farm, you have gold, you have oil. We, Northern, we have oil. We have oil as Niger Delta have. So where are we looking? Everybody carries his own self, JJ, and go. Share without blood. We can share the country without blood. It happened during Jonathan. They did it in House of Assembly. They did not succeed. But inshallah, now let's do it by ourselves. Let's do it generalizing, not sharing of blood. Let's share the country. Everybody will stay peace. Everybody will stay peace. If I'm going to Lagos and I'm going to another country, I'll follow their rules. If they are coming to my side, they know they are going to another country, they follow their side. Everybody is very simple. All is West Africa. As I was saying. Ẹ ti gbọ́, ẹ ti yún lé ní o, ó tó kùn nìbọn ró. Torí wípé wàhálà àti làálàá bàbá wa Professor Banji Akintoye kò gbọdọ̀ já sásán. Bẹ́ẹ̀ ni kò lè já sásán. Láṣẹ Ọlọ́run lágbára lọ́wọ́ Olódùà láìpẹ́ láì jìnnà á délẹ̀ lérí wa. Àti ẹ̀ tí wà ńlẹ̀ lérí á bọ́ sílẹ̀ múṣẹ wa. Tí gbogbo èèyàn, gbogbo etí yóò rí, gbogbo etí yóò gbọ́, gbogbo ojú yóò sì rí. Òun rèé, ẹ tún gbọ́ nǹkan tí ọ̀kan pàtàkì bó tiẹ̀ jẹ́ èdè òyìnbó gbogbo wọn sọ, òun rèé, ẹ gbọ́ nǹkan tó tún sọ. North now, they were to speak for the North, let's look for restriction. They will think of giving people what they want. Everybody don't want to give a republic. In the name of God, give them a good republic. This is 21st century, we have a right choice. Biafra wants Biafra. Give them Biafra.
Yes. Give every other nationality what they need. Because as far as I know, the relationship is sound. Geometrical interest in suspicion outweighs all expressions. The trust is not there. Suspicion is not there. And speed of rocket, please, you should be allowed to go at the speed of rocket. If you want to go at the speed of snail, go at the speed of the snail at your own pace, the consequence will come with you. For now, if anybody is thinking of physical driving to the solution to Nigeria, he's not even understanding the geography, not understanding the history, not understanding the mathematics, not even aware of geometry, the geometrical implication of what they are asking about physical federalism. What we should have is we should have sub-nations among Nigeria. Let every region get what it wants. Part of this, our children, our grandchildren will abuse us because we are going to leave behind for them songs that will defy every chemotherapy. Kábíyèsí ẹgbọ́n nǹkan tí bàbá yìí sọ wọ́n gbìyànjú tú díẹ̀. Bàbá yìí ní tóun bá fẹ́ jà fún ìran Haúsá Fúlàní fúnra Nàìjíríà lónìí tàbí fún àwọn Fúlàní òun ò ní béèrè pé ìjọba àjọṣepọ̀ tàbí kí wọ́n fún wa lẹ́lẹ́kùnjẹkùn wípé rárá ohun tóun ó béèrè fún ni wípé kíjọba Nàìjíríà kó pín in. Kí wá nìdí tóun ó fi béèrè pé ó nítorí kò sí ìgbàgbọ́ nínú wa mọ́ kò sífẹ̀ẹ́ láàrin wa mọ́ àwọn ẹ̀yà yìí ti yára wa. Ó kọ́ láti rò wá gẹ́gẹ́ bí ẹ̀yà pé ẹ̀yà o àti yára wa àjọṣepọ̀ mọ́. Ẹ gbọ́ mi bàbá yìí ní ó ní ohun tóun máa béèrè fún nìyí. Ó ní àti pé tá a bá wá rí àwọn tí wọ́n ń pèrè bí àwọn bàbá wa Fẹ́nifẹ́re tí wọ́n ń pè federalism regionalism kìnìkan ó ní ìranu ọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ni wọ́n ń béèrè èmi kọ́ mo sọ ó ní òṣì ọ̀rọ̀ tí ò ní bẹ́ẹ̀sì ọ̀rọ̀ tí ó ní wọn ọmọ tó ń pè ní geography ìyẹn ni bó ṣe ń ya ti yé ìmọ̀ Yorùbá geography ó ní wọn ọmọ ìtàn history tí wọ́n bá mọ̀ tàn wọ́n á mọ̀ wípé níbi tá a bá a dé yìí kí wọn ó pín orílẹ̀-èdè yìí lọ́kọ̀ọ̀kan wípé ó dárúkọ Yorùbá nation gẹ́gẹ́ bí arákùnrin àkọ́kọ́ ṣe sọ. Ó ní ẹ wo Yorùbá nation àwọn Yorùbá ń béèrè fún Yorùbá nation kó fún wa 21st century láwà kálukú ló ní ẹ̀tọ́ láti béèrè ohun tó bá fẹ́ pé kò nílò pé ìjọba kan yí wa àwọn House of Assembly àwọn kinní kan torí owó táwọn ó kó sápò ó ní ò nílò yẹn mọ́ pé because bá a bá sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ náà ni wọ́n máa fi lélẹ̀. Bẹ́ẹ̀ nìkan bá bọ́ọ̀bì kan tó bá sọ pé ibi tóun bá dé yìí òun fẹ́ so wá pọ̀ ó ní ọ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ó ní ọ padà ó ní àṣà tí ò nẹ́kan ni ó ní ẹtúnù pé kò lè work pé kò lè ṣiṣẹ́. Ó ní tá a bá ṣe ṣe báyìí ó ń jẹ́ kó yé wọn pé tí wọn ò bá ṣe àwọn ọ̀ràn tó ń bọ̀ Tinubu ló máa àwọn ọ̀ràn tó ń bọ̀ máa ṣẹ́ ìpè fún yín gbogbo ẹ̀yin wọ̀nyí. Ó ní wọ́n máa fi yín ré ìdí tí wọ́n fi yín ré ni wípé ẹ ti fi àìsàn tí wọ́n ń pè ní jẹjẹrẹ káńsà lẹ̀. Ẹ gbọ́ ó lé ẹ ti fi káńsà lẹ̀ fáwọn ọmọ tí ń bọ̀ àwọn ọ̀ràn tó ń bọ̀. Ó là máa fi ẹ ti fílẹ̀ fún wọn kí wọ́n ó dé kí wọ́n máa wá jìyà wọ́n máa wá fèpè ránṣẹ́ sí yín kàkà kí wọ́n fi máa ṣe ìwé náà máa ń pè fake fìdáhù kùrùsíyù kí wọ́n máa fi ránṣẹ́ sí yín nínú kòtò mọ́ bí tẹ́ ń lọ tẹ́lẹ̀ náà wọ́n máa wá fi èpè àkálà ń bèrè èpè ni wọ́n máa fi ránṣẹ́ sí ìran yín. Ìdí nìyí tí bàbá wa Professor Banji Akintoye tó fi ń fi gbogbo ìgbà pariwo pé ẹja máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ pín lọ́gbàgbà àwọn Fúlàní náà ló ti yarí pátápátá báyìí ẹ dúró ẹ gbọ́ná kílẹ̀ tún mú
ẹgbọ́n ohun tí bàbá wa Fápòhùndá sọ. Fápòhùndá ní tí Tinubu bá ṣọdún 4 tán tó bá pín orílẹ̀-èdè yìí tó bá fẹ́ wá ṣe ànádà ọdún 4 nílẹ̀ Yorùbá kò sí wọn bàjẹ́ ń bẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá náà dẹ̀ sọ, yàtọ̀ sáwọn tí ọ̀fẹ́ á kó lóko ẹrú. Ní wọ́n ní ká máa bú Tinubu, ká máa ṣépè fún, á ṣépè fún, á bú níbi tó bá yẹ ká bú, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà èèyàn máa ń bú ẹni tó tágbára wà lọ́wọ́ ẹ̀. Bọ́yá òye yín, ebe yẹn àgbàlagbà náà lẹ́bọ̀, ẹni bọ́wọ́ ọmọdé ọ̀bá tẹ ìkún dà kò lè béèrè ikú tó pa bàbá òun. Ọwọ́ yín ò tí ì tẹ ìkún dà, ẹ fẹ́ máa béèrè ikú tó bọ́n ṣe pa bàbá náà máa pa ọmọ òun. Ẹ gbọ́, ẹ ṣàtìrìn sí wọ́n ti tún gbé ẹjọ́ lọ sí ọ̀dọ̀ Allah báyìí, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bẹ Allah tiwọn. Ṣé bí nǹkan Yorùbá làwa máa ń pọ́n kẹ̀kẹ̀kẹ̀, bẹ́ẹ̀ àwọn kan bá kóra àwọn jọ ní ìsìn tí wọ́n bá ń bọ̀gún nítorí kí orílẹ̀-èdè Yorùbá lè dúró, àwọn tó máa criticize wọn á ní mùsùlùmí ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò fẹ́rú ẹ̀. Àwọn kìrìsìtẹ́nì máa sọ pé ìbọ̀rìṣà ni Ọlọ́run ò fẹ́ kẹ́nikẹ́ni yẹ èrèkéré. Àwọn tí wọ́n lọ pe ẹ̀hún tí wọ́n ń pè kílẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ sí. Ìwé Jóòbù ní iná fún iná, awọ fún awọ, ohunkóhun tí èèyàn bá ní ó fi ra ẹ̀mí ẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá, bẹ́ẹ̀ ni ìyá, ohunkóhun tó o bá ní ló fi ra ẹ̀mí ẹ̀ padà. Ẹ wo, a tún pàdé, ẹ bá mi share ètò yìí, ẹ gbọ́ nǹkan tí àwọn málà sọ, àwọn Fúlàní yìí, àwọn ọ̀dọ́ wọn náà ń sọ̀rọ̀, àwọn àgbààgbà wọn náà bá wọn sọ pé tó ibi ẹ bá dé yìí ó ti tó pẹ́ báyìí. Ọmọdé fè alùbàtà ìpínrin, alùbàtà kìí dárin. Àwọn ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Bánjí Akíntóyè àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí, ẹ ṣé, ẹ ní kú lásìkò yìí. Ọdẹ àkàlà ṣáájú tó dáa. Bó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ mi, dákun bá ń subscribe sí channel yìí, bá mi rí ipò share òpin kọ́wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé o, a tún pàdé, ó dàbọ̀.